verses 1 and 2. Ẹsẹ̀ Bíbélì kejì ní ìwé Ẹ́kísódù orí ìkarùn-ún. I read, let my people go so that they may hold a festival for me in the desert. Who is the Lord that I should obey him and let Israel go? I do not know the Lord, and I will not let Israel go. Aaron, ẹ má bínú ẹ má bínú ẹ má bínú sí mi. Ẹni kí ló ń pa mí lẹ́rìn? Ìyá ó lè má fọ́ ní lọ́dọ̀ tí yín torí ó ní ohun tájá rí tájá fi ń gbó. Ajá kì í dédé gbé lẹ́yìn kúlé bá mi, èèwọ̀ òrìṣà o. Ajá yìí dédé gbé lẹ́yìn kúlé bàbá tèmi dára, èèwọ̀ ni. Bàbá Ọbásanjọ́ ló ń mú mi rẹ́rìn. Bàbá Ọbásanjọ́, báwo la ṣe rìn nílẹ̀ Yorùbá tá a nírà àwọn bàbá yìí gẹ́gẹ́ bí àwọn àgbààgbà wa? Ó mà ṣe o. Ṣé ẹ rántí wípé bàbá Ọbásanjọ́ ẹ̀ náà máa ń lọ tán máa ń kulẹ̀ lọ kulẹ̀ bọ̀ tá a máa sọ wípé Nàìjíríà ò lè divide láyéláyé, wọ́n Nàìjíríà ni gbogbo ohun táwọn bá máa gbà tó bá máa gbà tá a fi jẹ wọ́n Nàìjíríà òun làwọn ń wá. Ẹ jọ ẹ bá mi sọ fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kàn yé confuse wa mọ́ o. Ẹ̀yin náà ẹ tún gbọ́ sámọ̀ bàbá ń sìn yín, free my people and let my people go. Ẹ jọ dádì Ọbásanjọ́, ta ni àwọn pípù yín tẹ̀ ń let go torí kò padà yé wa o. Bóyá kẹ́ ẹ là á, ẹ bọ́ra òwú ni yín bàbá, ẹ ṣàlàyé bó ṣe jẹ́. Àwọn wo ni kan free kan let go? Ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ ń lọ. Ẹ yé pẹ̀pẹ̀ mọ́. Kéèyàn máa sọ̀rọ̀ kó má lè sọ̀rọ̀ tán yìí náà, kó má lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olórí ogun ìgbà kan rí, gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà rí, tí àṣẹ dá lẹ́nu yín, ọ̀rọ̀ dá lẹ́nu yín bàbá. Ẹ bá wa sọ, ibo ni príṣì yín, ibo lẹ ń da orí ẹ̀ lọ? Ẹ̀yin lẹ sọ fún wa pé wọ́n Nàìjíríà lẹ stand fún. Èwo tún ni free my people and let my people go? Àwọn wo ni people yín tẹ̀ ń free tán let go? Ẹ̀yin bàbá Ọbásanjọ́, ẹ̀yin ni kẹ́ free wa, kẹ́ jẹ́ ká let go. Ṣé ti wá rí pé ẹ̀mí Ọlọ́run direct ọ̀rọ̀ yẹn sí ẹ̀yin, kò ṣe congregation. Irọ́ sí ẹ̀yin àti gbogbo ẹ̀yin leaders tó kù nílẹ̀ Nàìjíríà. Free us and let us go. Bàbá Ọbásanjọ́, ẹ̀mí Ọlọ́run bá yín sọ̀rọ̀. Ó dáa náà bí tá a bá dé. Ẹ̀mí Ọlọ́run ní kí n lọ sọ fún yín, bàbá Ọbásanjọ́. Wọ́n ní Bíbélì tá ẹ̀ ń kà yẹn is for you and every other leaders, both the ex and the present, like you, sir. Free Nigeria, let it be divided. Ọ̀run ti pín Nàìjíríà. Ẹ̀yin bàbá Ọbásanjọ́ lẹ fi tipátipá wà wá mọ́ra. Even when you know wípé kò sí nǹkan rere kan tó lè jáde mọ́ nínú country tó ń pè ní Nàìjíríà. Ẹ̀yin lẹ wá ń preach free ó ti ẹ̀ dá. Ó dáa tó jẹ́ wípé ibẹ̀ yẹn gan lẹ̀mí Ọlọ́run ní ká ẹ̀ka jáde. Ó dáa tó jẹ́ wípé ẹnu ara yín bẹ́ẹ̀ ni ọ̀run ti tì síta tá ti gbọ́. Ṣé ti rí pé fídíò yín yẹn ó ti go viral? Mo mọ̀ pé ẹ máa padà ẹ bọ́ síta sí ẹ wá debunk ẹ, àwa mọ̀ ṣe yín. Kò sí nǹkan tó lẹ ṣe tẹ́ kí n bọ́ síta debunk, àyè wà náà. Àyè wà bàbá, ẹ tún bọ́ síta, àwa ń dúró dè yín kẹ́ wá debunk ẹ pé kò ṣe nǹkan tẹ́ mí nìyẹn nítorí àwọn àtìláwí yín, àwọn kàbá yín ní nọ́ọ̀tì. Kẹ́ kó ọ̀rọ̀ ẹnu yín jẹ, even tó jẹ́ Ọlọ́run ló ti jáde lẹ́nu yín tẹ́ lọ síbi verse yẹn nínú Bible. Ṣùgbọ́n torí ẹ fẹ́ show pé loyalty yín remain to eternity with the Kaaba, even while your people are dying. Baba Ọbásanjọ́, the message meant for you, sir. Free Yoruba people and let them go. Baba Ọbásanjọ́, free us and let us go. Gbogbo ọmọ Yorùbá òun lẹ ti fẹ́nu ara yín, tẹ́ ti fetí ara yín gbọ́, ẹ má bínú lẹ́nu bàbá Ọbásanjọ́. Ìkan tó kù tí mo fẹ́ kẹ́ máa bá mi ṣe fún bàbá Ọbásanjọ́ nísìnyí ni wípé ẹnu ara yín lẹ fi kà síta ohun tí ẹ̀mí Ọlọ́run rán yín sí gbogbo àwọn other leaders wípé free my people and let my people go. Free us. Bàbá Ọbásanjọ́, you are one of the pillar tó ń destroy movement Yorùbá nation, tó dẹ̀ ń di wa lọ́wọ́. Bàbá,
àwọn ọmọ Yorùbá láwa ń relé, a ṣe Nàìjíríà mọ́, a fẹ́ dá dúró, a ò ṣẹrú mọ́, torí pé a padà rí nílẹ̀ Yorùbá wípé ẹrú ni gbogbo wa, a sì lò lórí ẹrú, olórí ẹrú àtẹrú. Ẹ̀yin ọmọ Yorùbá, ìtumọ̀ olórí ẹrú àtẹrú, ẹ pàdé mi lórí show, màá pín gbogbo ẹ̀ sílẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ bá wa fi mẹ́sẹ̀jì yẹn bá mi gbé lọ sọ́dọ̀ bàbá Ọbásanjọ́. Bàbá, ẹ̀yin gangan lọ́lọ́run bá wí kẹ́ ẹ lè mọ̀, ó tún gba hàn yín sọ̀rọ̀, ló ṣe direct yín lọ síbi ibẹ̀. Free Yoruba people and let them go. Free us and let us go. Ọlọ́run ti ṣeun o, lára àwọn okùn tí wọ́n fi mú àparò Yorùbá mọ́lẹ̀. Èmi ò sọ wípé mo dúpẹ́ o, pé àbí mò ń fi kú yọ anybody yìí sì dárúkọ èèyàn o, lára àwọn tí mo ṣàmọ̀ wípé wọ́n kó wa sínú họ́wùhọ́wù tán láwọn ò ní gbà ká lọ. Ṣèbí 100 ó dá, mo ti gbọ́, ó dàbọ̀, ó dá o. Èmi ò dárúkọ èèyàn yìí sì bá yàn wí o, ṣùgbọ́n mo kàn mọ̀ ní wípé gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátápátá, gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ti sọ, ìkankan ni ó mọ̀ mú yín sọ́dọ̀. Ìwọ tó bá ti bìlífù tó yìí ṣorí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bí orí aláǹgbá, ẹ kú múra ti yín o. Ẹ ti rò wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ lásán ni àbí? Kò lè yé yín. Àní gbogbo ọ̀tá tó ń ṣe ọ̀tá olódì ilẹ̀ Yorùbá tọ́nà àwọn ò ní jẹ́ kí ìran Yorùbá kó gbérí, ìkankan ni, ìkankan ni. Minus ló bá dé. Free my people and let my people go. All the bad egg leaders and elders in Yoruba land, wọ́n ní ẹ free us and let us go. Ẹ free wa. Àwa ò ṣẹrú mọ́. Ọmọ ni wá, orí aládé wo kò gbúdọ̀ sùn tá mọ́, kò gbúdọ̀ ṣẹrú mọ́. Torí àwọn ọmọ wa tó wà ní Arab country, pẹ̀lọpẹ̀ ló máa rí kíní báyìí tí mo sọ̀rọ̀ rí á ní ìwọ lẹ́rú, bàbá ẹ̀ lẹ́rú, ẹ̀yin lẹ́ máa yé yín. Ẹ ṣẹrú, ọ̀pọ̀lọpọ̀ yín ló ń gbé ọmọ yín kó lọ sí Arab kó lọ máa fọlẹ̀ kó fọ tọ́lẹ́ẹ̀tì. Gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa la wà sí abroad ń bì. Kókó bó bá tẹ̀ wá délé ní tó ní company tó ní gbogbo ẹ̀ ní country bí tó bá wà ní diaspora, ṣùgbọ́n ó ti fìgbà kan fọ tọ́lẹ́ẹ̀tì òyìnbó, ó sì ti prepare oúnjẹ, ó ti nu kíṣe, ó ti ṣoríṣiríṣi àwọn all those dirty job kó tó become whom you are today. My dear, ẹrú náà ń pè tó bá mọ́, kò sí àdàpè kankan bẹ́ẹ̀. Ẹ lọ wo àwọn ọmọ wa ní Arab country náà, kẹ́ lọ wo ìgbésí ayé ẹrú, ìnira, modern slavery ni. Táwọn wo ló ti wà bẹ́ẹ̀? Àwọn olórí ẹrú. Ó ti yé yín, àwọn ni. Ẹ bá wa bẹ̀ wọ́n o, free us and let us go. Ẹ ṣeun. Bye.